Mo kí gbogbo àwọn bàbá wa nínú ìjọ Apostle ti Kristi kárí ayé. Mo dẹ̀ kí gbogbo àwọn ọmọ ìjọ Apostle ti Kristi Christ Apostolic Church kárí ayé. Number one, mo wá sórí afẹ́fẹ́ láti tọrọ ìforíjì àti láti ṣe àtúnṣe iṣẹ́ ìránṣẹ́ tí mo ṣe lórí afẹ́fẹ́ ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Àwọn àléébù tó wà níbẹ̀ láti ṣe àtúnṣe rẹ̀. Number one, láti bẹ Supreme Council àti pàápàá bàbá wa Kọ́láwọlé General Evangelist Supreme Council pé ohun tí mo sọ nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn inú ló bí mi. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Wọn ò fẹ́ ìyàwó pamọ́, wọn ò dẹ̀ bímọ síta. Mi ò dẹ̀ gbọ́ ohunkóhun bẹ́ẹ̀ against wọn láyé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn àti ẹlẹ́ran ara ni mí, mo fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí wọn. Mo dẹ̀ ti sọ tán sórí afẹ́fẹ́ kí n tó realize mistake mi. That is why I come to make amendment. Mo fi ọba àwọn ọba bẹ bàbá Kọ́láwọlé General Evangelist Supreme Council. Mo dẹ̀ fi ọba àwọn ọba bẹ gbogbo Supreme Council. Ẹ tó láyé àtọ̀run kí wọ́n má bínú. Wọn ò yan ẹni tó ṣàgbèrè sí General Evangelist. Bàbá náà mi ò dẹ̀ gbọ́ ohun tó jọ bẹ́ẹ̀ against wọn rí. Nígbà tí mo gbọ́ ìdí tí mo fi wá láti sọ̀rọ̀ sí gbogbo wọn ni pé nígbà tí mo rí nínú news tí mo rí pé wọ́n ti tún pín CAC sí ọ̀nà mẹ́ta. Ìbínú yìí ni mo fi jáde wá sórí afẹ́fẹ́ tí mo fi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ènìyàn. Mo fi ẹni tó ní ayé àtọ̀run bẹ gbogbo wọn kí wọ́n má bínú ní Supreme Council àti bàbá wa Kọ́láwọlé General Evangelist Supreme Council kí wọ́n jọ gẹ́gẹ́ bí àjùmọ̀ ìrìnàjò ìjọba ọ̀run àti ojúlówó ọmọ Ọlọ́run àti olórí tí gbogbo wọn jẹ́ fún wa ká má bínú, ká rí mi bí ènìyàn, kí wọ́n má dẹ̀ gbàgbé ohun tí Jésù Kristi sọ wípé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, kọ́ wa bí a ti ń dáríji àwọn tó ṣẹ̀ wá, kí wọ́n jọ ká má bínú. Eléyìí tí bàbá wa Hezekiah, mi ò gbọ́ nǹkan kan nípa bàbá Hezekiah. Ohun tó jẹ́ kí n wá sọ̀rọ̀ ni wípé ìgbà táàrí wọn ní pastor conference tí àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí gbàdúrà fún wọn lórí media, ìyẹn ni mo fi sọ̀rọ̀. Kì í ṣe pé mo gbọ́ nǹkan kan àbí mo mọ anything secret wọn àbí mo tọwọ́ sí privacy wọn rárá. Kí wọ́n jọ kí wọ́n dákun ká má bínú tí mo fi ní ká ṣe àtúnṣe tí wọ́n bá lè ṣe ní ìjọ CAC. Mo fi ọba àwọn bàbá, mi ò ní anything against bàbá àti gbogbo àwọn bàbá. Mo bẹ̀ wọ́n ní ìyọ́nú Ọlọ́run ká má bínú, ká rí mi bí ọmọ. Ẹ̀kẹta ní ti bàbá Ayọ̀délé àti bàbá Adémọ́lá, kí wọ́n jọ ká má bínú. Wọ́n jẹ́ bàbá tí mo respect. Wọ́n dẹ̀ jẹ́ ẹni tí wọ́n ti ń gbàdúrà fún mi láti 2020 sí 2021 tí mo dẹ̀ máa ń pè wọ́n tá a máa jọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kankan tí mo dẹ̀ ń gbọ́ lẹ́nu wọn tó jẹ́ pé especially bàbá Adémọ́lá pé CAC must become one. Nígbà tí mo dẹ̀ tún wá rí ní pépà tí wọ́n tún rí pé CAC ti tún pín sọ́nà mẹ́ta, ìyẹn ni mo fi jáde gẹ́gẹ́ bí ènìyàn tí inú fi bí mi tí mo fi wá sọ̀rọ̀ sí gbogbo wọn. Tí Sunday Igboho tó bá lè bú bàbá Ọọ̀ni of Ifẹ̀, tó bú Aláàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọmọ tó tún bẹ̀ wọ́n, tí àwọn tó wà nínú ayé tí a rò pé wà náà tán dẹ̀ dáríjì àwa tí a wà nínú Ọlọ́run. Mo fi ọba àwọn ọba bẹ̀ yín, ẹ má bínú o, ẹ dáríjì mí o. Mo fi ẹni tó kú lórí àgbélébùú bẹ̀ yín àti ipò àgbà tí Ọlọ́run gbé ń ṣe láti dìmú. Gbogbo ó yẹ kí n ti ṣe àtúnṣe sẹ́yìn torí pé mi ò sí nílé ni. Mo dẹ̀ ti wà nínú ìrìnàjò báyìí. And before today, tomorrow,
lágbára Ọlọ́run gbogbo ìgbésẹ̀ tó bá yẹ ká gbé àti Daily Post àti gbogbo ibi tó wà lórí mídíà a máa remove ẹ̀ a dẹ̀ máa ṣe gbogbo àtúnṣe tó bá yẹ ká ṣe. Nígbà tí n bá dẹ̀ dé torí ọ̀fẹ́ bá wà láti wá rí àwọn bàbá mo ṣetán láti wá rí wọn kí gbogbo wọn má bínú. Olúwa yóò wà pẹ̀lú yín o. Jésù ní fi yín sílẹ̀ o. My name remain the same. Israel Nasiru Oluwagbemidide. My number remain the same. 08238030562. Thank you. God bless you all. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ má bá mi pín mẹ́sẹ̀gì yẹn mọ́. Eléyìí ni kẹ́ bá mi pín sórí platform láti fi bẹ̀ wọ́n. Thank you.